Ẹ̀yin tèmi, ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí. A ó máa sọ̀rọ̀ nípa fíìmù tí a mọ̀ sí Iná Ìmọ́lẹ̀. Ẹ̀yin tèmi, tí ẹ ò bá ti wo fíìmù Iná Ìmọ́lẹ̀, ẹ gbìyànjú láti lọ wò lórí YouTube torí wípé fíìmù ọ̀hún ó dùn ó sì lárinrin. Fíìmù tí ẹ máa nífẹ̀ẹ́ sí gidi gan ni. Ẹ mọ̀ wípé lórí channel wa níbí a ò kí ń mú àwọn fíìmù tí ò da, àwọn fíìmù dọ̀dọ̀yọ̀ a ò kí ń mú wá fún yín lórí ètò wa níbí, ṣùgbọ́n a fi dá yín lójú wípé tí ẹ bá wo fíìmù Iná Ìmọ́lẹ̀ ẹ ò ní regret rẹ̀ láyéláyé. Ẹ̀yin tèmi, tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Fíìmù Iná Ìmọ́lẹ̀ òun la fi sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí. A ní òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù nínú fíìmù yìí. Ẹ tẹ orúkọ òṣèré yìí, ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí, ẹ tẹ sínú comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀, ká lè fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, tàbí ẹ bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Eré lójú gbogbo ọmọ àríwó tún dọjọ́ mi, ọjọ́ rẹ̀ ó dìgbà.